sórí ètò yín ètò wa bí a ṣe máa ń ṣe tí a máa mú ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè tó jojú ń gbèsè wá fún yín tí a ṣe máa ń dára wa lẹ́kọ̀ọ́ tí à ń lara wa lọ́yẹ̀ tí a jẹ́ ká ṣe kí ni ká jìn sọ́fìn tí ò yẹ ká jìn sí. Èmi ọmọ yín náà ni àbúrò yín last born ilé yín yèyí oge òrèǹté àjọkẹ́ yín òrèǹté ọ̀wọ́n yín náà ni lórí ètò lórí amóhùnmáwòrán Ojútólé TV. Ẹ̀yin olólùfẹ́ náà lẹ ti mọ bí ó ṣe máa ń lọ ìyẹn ní iléeṣẹ́ tí wá ń bí. Bàbá ló wà lọ́dọ̀ mi, Baba Alubarika, bàbá wẹbi dànù tí wọ́n wà ní Ìgbòdú. Bàbá ẹ bá mi kí àwọn. Ṣé yèyé oge àní sì jẹ́ o àní sì mú o. Èmi ní Alubarika awẹbi dànù tó wà ní Jẹdẹ Road ní Ìgbòdú. Mo kí aláṣẹ wa Ojútólé gbogbo wa yóò túbà yóò túṣẹ fún wa. Àmín àmín. Ẹ wo ẹ̀yin ará ilé nǹkan tí a máa gbéyẹ̀wò lẹ́nu bàbá lórí tewétegbò òun la fẹ́ lọ nítorí oríṣara lóore lọ́pọ̀lọpọ̀ ṣe tó lè sọ pé àti ewé àti tegbò bí báwo ni tí wọ́n ṣe jẹ́ kó sẹ́ni tó lè sọ bí òun náà la fẹ́ gbéyẹ̀wò lẹ́ni àmọ́ pé gbogbo oríṣiríṣi ewé òun ló wà ṣùgbọ́n ó ní pàtíkúlà ewé kan tó ń pè ní ewé patanmo tó di pé àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ akúndùn ẹ̀ gan bàbá ti fọwọ́ kan báyìí ẹni patanmo àṣekíni adé àtúgbà míì àtúnṣe kíni àtúnṣí sílẹ̀ àṣírí wo ló wà lára ìwé yẹn torí kò ń ṣèyàn. Ó ṣe yèyé oge kò kí ń ṣe bó ṣèyàn ṣùgbọ́n àṣẹ Ọlọ́run kì í ṣò nìkan o. Ewé kan bẹ wọ́n ń pè ní ẹ̀fọ́ ògùnmà. Kí ni mo wí? Ẹ̀fọ́ ògùnmà. Ó ní wọ́n sọ pé ọ̀sán gangan lẹ̀fọ́ ògùnmà ṣẹ́ lórí. Tọ́jọ́ bá ti ń lọ tó bá wá di déédéé aago kan sáago kan àbọ̀ yóò máa lọ báyìí yóò wá darí padà síbi òòrùn tí ń padà bọ̀. Kí ni mo wí? Mo máa darí padà síbi tí òòrùn. Bó ṣe ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kì í tó ṣe òun nìkan o. Àwọn ewé kan tó wà bẹ́ẹ̀ o. Ṣé wá rí pàdímọ́ tẹ̀ ń sọ yìí kì í tó ṣe òun nìkan o. Ewé kan tó wà wọ́n ń pè léwé àlùrọ̀. Ewé àlùrọ̀ tí wọ́n bá ti gbá òun náà báyìí òun máa ń ṣe wínrin bí ewé mọ́fọ́ bí ewé kínáàfì mi sí ni. Tí a bá ti gbá báyìí bí ìtàkùn ni gbogbo rẹ̀ ni wọ́n máa dojú dé bọ̀ wẹ̀ẹ́ yóò dẹ̀ pajúdé. Sọ wá rí pàdímọ́ tó ń sọ òun ìyẹn oògùn ìsọ̀yè ni. Tí wọ́n bá ti gbà báyìí yóò pajúdé ni. Tọ́mọ bẹ́ẹ̀ tó bá ti ṣe wọ́n bá ti mú ìwé ni wọ́n bá lọ fi gbà tí wọ́n dákọ mọ́ ọ wá ní bí wọ́n ṣe kó jọ. Kinní kan náà tó wà wọ́n ń pè ní kúlùsọ yẹn ìhìn ní máa fi sọ báyìí kúlùsọ abiyamọ fẹ̀yìn sọ kúlùsọ abiyamọ tá bá ti sọ bẹ́ẹ̀ fún àmọ́ ṣe. Ẹranko kan náà tó wà lílì ọmọ Abẹ́òkúta òun ní gbogbo ẹ̀gún lára báyìí ẹranko bí ẹ mọ́ lórí ọlọ́wọ́ mẹ́rin olórí tó bá ti lanú lẹ̀ báyìí gbogbo oúnjẹ tí ọjọ́ ọmọ wá bẹ̀ tó bá ti débi ilé kan òórùn tí ẹ mọ̀ ni mo fẹ́ sọ pé wọ́n ní tápà mọ ògùn ń bo tápà ti kò ògùn bí àwa Fúlàní ti sóògùn. Fúlàní ní ń dẹgbó ní wà nínú gbó lọ́ wà nínú ewé àtegbò àti fún àtẹ̀dọ̀ ewé lọ́jọ́ èní àwa làwa ní. Èmi mọ tí jẹ́ ewé mọ tí jẹ́ egbò mọ tí wọ́n lò ṣe. Wọ́n fi sọ pé ẹnìkan lè kíní kan wálé kankan nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ fi sọ́lé ó sọ gbogbo àdúgbò tó lè òní débẹ̀ díjọ́ gbéǹde àlìkíámọ̀ tó ní sẹ́ bí bá ń bọ̀ wábẹ̀ kò ní rí náà mọ́. Sọ wá rí pàdímọ̀ yẹn tí wọ́n bá ti gbá tí wọ́n bá parí iṣẹ́ pẹ̀lú kúlùsọ tí wọ́n bá parí iṣẹ́ tán tọmọ kékeré bá wá lá fọ́jọ́ méje tó bá sùn báyìí wọ́n máa kọ́ níwèé lójú oorun ni wọ́n fi máa sọ pé ọmọ lágbájá mọ̀wé ọmọ abiyamọ ni ọ̀yà sọmọ mọ́. Àgbà míì tí iye rẹ̀ ń ra kò ní oògùn sọ̀yè láti bẹ̀rẹ̀. Àgbàlagbà tó bá ní oògùn sọ̀yè láti bẹ̀rẹ̀ iye rẹ̀ ò lè parẹ́. Àgbà gan lò ó pàdímọ́ ẹ̀jẹ̀ bá ti fọwọ́ gbá
àṣẹ Ọlọ́run ni yóò wà mọ́ pajúdé báyìí kúlú sọ tẹ bá ti yọ kalẹ̀ lẹ́tẹ̀ mú kúrò níbi yanrìn ẹ̀yẹn wá mú sórí símẹ́ǹtì ẹ̀ mọ́ wá fọwọ́ gbà kúlú sọ abiyamọ fẹ̀yìn sọ yọ wà mọ́ fẹ̀yìn rìn yọ mọ́ fẹ̀yìn rìn tẹ bá ti ṣe báyìí tẹ bá ti ń jí ọmọ yẹn bá gbé lágbájá dìde ìwé rẹ̀ ni ọmọ fojú sí. abiyamọ mélòó ló sóògùn sọ̀yì fọ́mọ mọ́ bàbá mélòó ló sóògùn sọ̀yì fọ́mọ mọ́ ọ̀nà bí wọ́n ṣe rówó bí wọ́n ṣe di yahoo ni wọ́n máa tẹ́kínní wọ́n máa wá ọ̀nà jìbìtì ọ̀nà olè ni wọ́n fi ọmọ tọ̀ wọn ò fọ̀nà pé kí wọ́n kọ́ ọmọ ní nǹkan rí látọjú oorun wọn ò fọ̀nà yẹn wọn ò fi tọ́ ọmọ wọn ò fẹ́ kọ́ yẹn wọn ò fi mọ́ ọmọ ọ̀nà yẹn wọn ò fi bọ́mọ rìn ó di bẹ́ẹ̀ sọ wá rí ewé dàríkó ni mo bọ́rọ̀ débẹ̀ ìyẹn mo ìfarakàn yẹn náà ló kó èèwọ̀ ni o kí ni o ní mo wí. wọ́n fara kún ewé dàríkó. Ọlọ́run dá nǹkan tó láṣẹ púpọ̀ àṣẹ wà lọ́wọ́ àti onígbàgbọ́ o àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o tó o bá lò ní sẹ́ńgẹ̀ fúru lẹ́hìn sí láìláìláì mọ́ fara kan dàríkó lóko ni o ò ní délé ńjọ́ náà o ó sun oko bẹ́ẹ̀ ni mo sọ wọ́n fi sọ́lé ewé dàríkó tó níṣẹ́ ibi téèyàn bá ti wá fara kàn án lóko báyìí ibì kan wà máa jọra wọn ibì kan wà máa jọra wọn ibì kan ìyẹn ni wọ́n ń pè ní mọ́dẹ̀sìnà kí ni mo wí. mọ́dẹ̀sìnà ewé mọ́dẹ̀sìnà gbogbo àwọn àgbà Yorùbá gbogbo ohun tèmi bá ń sọ ohun tí mo rí rí pẹ̀lú ẹ́fídẹ́ǹsì ni ẹni kan béèrè pé ewé kíní jẹ́ ewé mọ́dẹ̀sìnà ìbá jẹ́ babaláwo ọba jẹ́ wòlíì ìbá jẹ́ àfáà mọ́ fara kẹwé mọ́ dàríkó ní téèyàn bá fara kàn kò ní mọ ibi tí ń lọ mọ́ sọ wá réwé wọ̀nyí àṣẹ Ọlọ́run ni kí ni onímọ̀ wí ó níṣẹ́ kálukú ó dẹ̀ ní báwọn bàbá ṣe ń lò nígbà ìwáṣẹ̀ láwọn tọ́lọ̀ ń dé ewé àtegbò fún irú ewé ti dàríkó yìí sọmọ kó yàtọ̀ fún ewé sọ̀yè ti dàríkó yìí tí wọ́n bá kó kan mọ́ kan tí wọ́n bá kó èjì méjì tó bá wà lára ìgànná tó níṣẹ́ ibi tí wọ́n bá ẹwà dárúkọ sí tírú èèyàn báyìí bá wọlé kí bí ìyá ọmọ pòrì kọ́ máa jọra wọn kọ́ mọ̀ kọjá bí ọ wà yìí o bírú èèyàn báyìí bá wọlé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ béèyàn bá dénú ilé èèyàn bọ́mọ èèyàn gan wọnú ilé kò ní lè jáde má mọ̀ pòrì ní o wọ́n máa fi dé o tí ó bá dárúkọ sí tó dẹ̀ lá kó tó yàn kó tó fi síbẹ̀. kí orúkọ àwọn èèyàn tó gbé bẹ̀ yẹn lọ́ máa dá sí. pé tọmọ mi bá débi tí ọ̀wá ṣaburú kékeré ní dàríkó yìí kọ́ mọ́ mu o tí ẹ̀gbọ́n mi bá débi kọ́ mọ́ mu o kò wá ṣaburú fún mi o gbogbo ẹnikẹ́ni tó ń gbá burú bọ̀ wá wọnú ilé yìí tó àìláìmúra tó mọ́ ni ewé ń bẹ̀. bàbá ẹ tí ì sọ àṣírí tó wà ní inú ewé patanmo ni mo sọ fún ẹ yìí pé ìsọ̀yè ni wọ́n fi ṣe tí wọ́n bá ti gbà mú báyìí àwa patanmo àṣẹ Ọlọ́run ni tí wọ́n bá ti mú un tán wọ́n á wá lọ mú kúlú sọ wọ́n mọ̀ jẹ́ tó àṣírí iṣẹ́ tán ọmọ yẹn tó bá ti sí iye rẹ̀ ò ní rá a máa mọ nǹkan ni wọ́n fi máa ń sọ pé patanmo ọkọ rẹ̀ ń bọ̀ patanmo ìyàwó rẹ̀ ń bọ̀ àwọn méke wọ́n wà fọwọ́ pa ta ló fi hàn méke kí ni mo sọ fún yín. pé ta ló fi hàn ọmọ kékeré. Ọlọ́run pé irú ewé báyìí ń ṣe báyìí Ọlọ́run ló fi hàn wọ́n Ọlọ́run ní fi nǹkan hàn ẹ̀dá ẹni tí ń jẹ́wé tí ń jégbò Ọlọ́run ní fi hàn wòlíì tí ń ka báíbù Ọlọ́run ní fi hàn àfáà tí ń ka tírà Ọlọ́run ní fi hàn ọmọ tó mọ̀wé Ọlọ́run ní fi hàn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká mọ̀ pé nǹkan bẹ gbogbo àjídára lọ́bọ Ọlọ́run kí ni mo wí. àjídára lọ́bọ Ọlọ́run. Ọlọ́run má fi wá dára tàfẹ́ Ọlọ́run ìsọ̀yè ni wọ́n fi ewé patanmo ṣe tí wọ́n bá ti lè lò ó bẹ́ẹ̀ ọmọ á mọ̀wé bágbà gan lò yóò mọ̀wé ṣùgbọ́n tágbàlagbà bá lò tí ọba kàwé ẹjọ́ tí ọmọ rò ládùúgbò lọ́mọjọ jẹ́ pé ní ọmọ lọ rojọ́ ìyáálé fúyàwó torí náà ẹni wọ́n bá níwèé ká
tó ní nǹkan ṣe nílùú ewé patanmo o. àwọn láti gbọ́ yẹ wọ́n ní àṣírí tó wà nínú ewé. Àwọn kan ń pè ní ewé pàdímọ́, àwọn kan ń pè ní ewé patanmo. Àwọn ọmọléèwé mọ̀ á lọ síbẹ̀ ní pàdé ẹ̀ mọ́ ìyàwó ẹ̀ ń bọ̀, àṣẹ máa ṣe gbà yẹn nìyẹn. Òun náà sọ àṣírí tó wà ní inú ẹ̀ òun nìyẹn. So ìwọ tí o bá jẹ́ tó ní nǹkan ṣe, tó ní nǹkan tó ń fi ọpọlọ rò, tó bá lọ lò ó, àkómọ ni wọ́n wà ní pé wàá máa da lérú ní o, wàá kọ́ máa rojọ́, wàá máa ro gbogbo ẹ̀. Ẹ̀kẹ́ Ọlọ́run Elédùmarè kó kọ́ wa. Gbogbo náà bá ti lógún ọdún ní ọmọ rántí o. Ló máa rántí, ayé a máa sọ. Iye a máa sọ sí o. Òun náà nìyẹn kí Ọlọ́run Elédùmarè kó ràn wá lọ́wọ́. Bàbá bá mi ṣàdúrà kí ìwé wa má gbà o. Ọlọ́run má ra iye wa o, má ra iye ọmọ wa o, jọmọ wa mọ̀wé o, jẹ́ káwa náà jára mọ́mọ wa o. Nàìjíríà Ọlọ́run ní jó dàrú o, ó ṣe jẹ́ nìyẹn o. Àmín náà kí Ọlọ́run kó má ṣe kí ni kó má ra iye wa. Ẹ̀yin aráalé, òun náà ni ẹ ti gbọ́ ìyá ní rújùmọ̀ ní orí ètò lẹ́ni. Ẹ̀bà gúnyán nínú ewé bá ṣèbẹ̀ nínú èpo ẹ̀pà ní máa yó. Ìwọ sì jókòó síbẹ̀ máa sọ pé láì tó máa fi gbé kó tó rí pé ìdánwò ó ti lọ, sọ pé ó ti lọ. Ìdánwò má jò lọ mú ẹ lára. Ó yẹ ní pé kó wá sọ́dọ̀ Baba Alubarika bàbá wẹ̀bí dànù. Ìyẹn ní ìlú Igbódú ní Ìkòròdú ní Ìjẹ̀dẹ̀rò. Bí tó bá ti ń bọ̀ wọ ṣáà mọ́tò Ìkòròdú bọ́lẹ̀ ní Ìjẹ̀dẹ̀rò kó bèrè Baba Alubarika bàbá wẹ̀bí dànù. Ìyẹn ní Igbódú junction. Bó bèrè lọ́wọ́ ọmọ kékeré wá mú ẹ dé ibẹ̀ náà ni. Tàbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492. Ire o, ire lójú owó ní ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.